أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم على آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. pẹ̀lú yọ̀dá àwọn àgbàlagbà kí gbogbo wa ká papọ̀ pé sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. a kí àwọn bàbá wa ìmáàmù àgbà ní alálùbọ́sà حفظه الله ورعاه. àti gbogbo agbègbè ẹ̀. bàbá ẹ kú كرمكم الله الكريم. òde ìdùnnú tí ọlọ́run ń pè yín lọ lénìí ọlọ́run jẹ́ ṣerú eléyìí pẹ́. a kí bàbá wa al-mufassir alálùbọ́sà bàbá iṣẹ́ o ẹ kú ìnáwó. a kí bàbá wa lọ́mọ kí bàbá wa lágbòrò lágbòrò gbogbo ayé ìwọ̀n pẹ̀lú láwà ní wọ́n sì ń ṣe dáadáa á sì àdàláwò bàbá àfá àgbà lábàyàwó. آمين. bàbá ń kọ̀rọ̀ wá kí bàbá wa láwà nígbà wà bàbá láwà ẹkùn àfá wa lọ́hùn ṣe bàbá wa àgbà ní kọ̀rọ̀ ẹ ṣe. أكرمكم الله الكريم. bàbá wa olódò méjì bàbá wa sahabul yamin حفظه الله bẹ́ẹ̀ la kí ورعاه. bàbá wa ọ̀gbẹ́nà ẹ ṣe púpọ̀ bàbá wa láwà ẹkùn àwọn àfá wa nù الله أكبر. bàbá ti rí wọn sí ma bàbá wa lágbàjù. الله أكبر. kí bàbá wa ìmáàmù wa ní local government ti wá حفظه الله bàbá wa ورعاه. látàrí ẹkùn náà o bàbá mọ́gàjì ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. آمين يا ربي. إذا أتاكم كريم قوم فأكرموه. صلى الله عليه وسلم. النبي محمد لو بẹ́ẹ̀. صلى الله عليه وسلم. كريم لو bẹ́ẹ̀ ni o. ولو قبل فقتها فتيت صبابة سودا شفيت النفس قبل تندم. bàbá wa Imam Ansarudeen كرمكم الله. ní gbogbo tí ń jẹ́ ayé pé ìdìbò ayé pé bẹ́ẹ̀ bá mọ yìí tí ń jẹ́ Ansarudeen nítorí bá mú yàn ráìsì tó fi di ìmáàmù gbogbo Ìjẹ̀bú ayé pé ó yẹ kó mọ̀ pé àkọsẹ́ ni bàbá akínyìn o. ولكن àforúkọ gbogbo àwọn afáwọn ńlọrin kíyìn. فهي دليل ẹ mọ̀ wà dáadáa. بكاها فقلت للفضل المتقدم بكاها فقلت للفضل المتقدم. bàbá ìmáàmù àgbà ayé pé الله. bàbá Imam Ansarudeen ni bàbá wa ìmáàmù gbogbo ayé pé lápapọ̀ kò dá ayé pé náà mọ́sáàsì bàbà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tó gbogbo òlu. ولكن فكرتك لا إله مكانك. فهي دليل بكاها ó tó dídí ìlú kan bàbá ìmáàmù náà ni. بكاها فقلت للفضل المتقدم. ẹ kú tọ́jú wa lára mu lánàá ṣe Abdul Mumin ẹ ṣe púpọ̀ àdúpẹ́ الله أكبر. ṣe bàbá Kọ́ládé lọ́lọ́jẹ́ gbogbo Ìlọrin nu حفظه الله bàbá ورعاه. tí bìmọ̀ á sì àdàlọ́hù bàkà آمين. bàbá àgbàlagbòrò حفظه الله bàbá mi ورعاه. àgbàlagbòrò lóko ló àwọn táwa wà lábẹ́ wọn nù ọwọ́ àkùnmùlá. بكاها فقلت للفضل المتقدم بكاها فقلت للفضل المتقدم. bàbá Ansarudeen mo kí yín gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó múrù ìdòkó ńláńlá báyìí lọ́wọ́ tí gbogbo ẹ̀ sì wà dáadáa àwọn àkàndá èèyàn nù ní afọ àwọn tẹ́ ń darí ìdòkó ọlọ́run jẹ́ mọ́ wà dáadáa. آمين. bàbá wa abẹ́wọlá níwájú asàdàláwù bàkà bàbá ẹ̀ṣẹ́ ní ti àti ìdọ́dọ̀ àfa Abdul Mumin akínyìn ẹ̀kú oríire الحمد لله. bàbá tó sẹ́yìn kùdò ní tẹ́ẹ̀ fi ń nájà dùnú báyìí kò ní dìbànújẹ́ آمين. gbẹ̀yìn alùbáríkà akínyìn o gbẹ̀yìn jama wa akínyìn mo fẹ́ kí ìyàwó wà ní ìdòkó lẹ̀ يوم. ìyàwو Alhaja Bilkis الحمد لله. Alhaja Bilkis ويوم علينا فيوم لنا فيوم نسام فيوم نسر. ọkọ ìyàwó Alhaji wa Shuaib alátàrí يوم علينا àmọ́ pìrìfà alátàrí jẹ lẹ́ran lọ فيوم àwọn méjèèjì لنا ìnáwó àtànáwó náà ni فيوم علينا فيوم لنا فيوم نسام فيوم نسر. ọkọ ìyàwó Alhaji Shuaib ọ́físà àdúpẹ́ الحمد لله. tó bu ọlọ́run wọn ò ní tiẹ̀ yín náà gbọ́ngbọ́n آمين. barika la ṣáájú ẹ̀dá ẹ̀ sọ̀kalẹ̀ dáadáa آمين. níbi abá ti rí bàbá wa ní Guruma Ansar Islami lárí يا يا Alhaji Agba lárí الحمد لله. Alhaji wa Fadilatu Sheikh Malam Ali حفظه الله bàbá wa ń ورعاه. Guruma nù آمين. aláníyàn dáadáa Ali Adabi Ali Ansori wọn là kọ́lé tira wa ní Sango tá a wà ní. wọ́n wá jẹ́ ẹnìkan wọn èrí dáadáa kí wọ́n fojú parẹ́
bọ́lọ̀ ṣe ṣe wọ́n nù àlùbáríkà Alhaji Agba sì ń bẹ lára wọn tó tòkù ní wọ́n ń sẹ́kọ̀ọ́ lu àwọn ọmọ gbogbo ọlọ́run gbogbo tí òun yìí kò ṣe kò ní ṣẹlẹ̀ sí yín. àdúgbò lọ́dọ̀ ọlọ́run ní aláta yóò máa dá sí. nǹkan bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà pẹ́rẹ́ mo fẹ́ gbà àwọn àfa wa ni wọ́n kọ́ ń jòkó yìí àwa kí àfa wa Sheikh Abdul Mumin àti àṣà dáadáa sí ni Haji Musa mo kí yín bàbá kéwú tán lọ ni wọ́n wá ti wá jáde torí kí ni wọ́n fi pé a máa jáde lọ khairukum man ta'allama al-Qur'ana wa 'allama NYC tá a máa ń ṣeun àwọn àfa àwọn pilẹ̀ NYC tí Nàìjíríà wá gbà ní so kéwú tán náà jáde lọ ìwọ náà máa jáde lọ lo kéwú tó kọ́ ló mú àfa bẹ̀rẹ̀ mi jáde ìwà máa ń ròyìn lójú àti jáde nígbà míì àmọ́ bọ́lá bá wá fẹ́ sànú ìyá wa lọ sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn abiyamọ ní yín Jẹ̀bú kẹrin Ìlọrin ìlú tó gbàlejò ní Jẹ̀bú. àwọn ọmọ ní àwọn tó ní fi tọ́lá tí lọ́kùnrin wọ́n fi lé àṣìfà rẹ̀ láǹfọ̀fà wa. ilẹ̀ yìí la ó ti là wọ́n lọ́wọ́ bá kọ́ tiẹ̀ mẹ́lẹ̀ tó bí wọ́n ti bí ọkọ́ ilẹ̀ yìí la ó ti là ó ẹni ó sì kọrin yìí náà ó pọ̀ ń kọ́ ara yín gbèkó. Èkó lọ́lọ́run sì fàánú rẹ̀ sí ọlọ́mọdé burú fún wọn. ìzálàtò hàmí. gbogbo ẹ̀ pátá la rí lọ́dọ̀ yín níjẹ̀bú gbogbo tẹ̀yàn máa rí tí jáde lọ́lọ́run jogún fún wa lára alábàbí mú mi látọ̀dọ̀ yín àwọn èèyàn wá Jẹ̀bú pọ̀pọ̀ kọ́dà ńlẹ̀ yín jọ̀hún yàtọ̀ sáwọn àfà bílẹ̀ bá fún àwọn Ìjẹ̀bú ni wọ́n ti lọ́ọ́ ń sọ. Alhaji Ìjẹ̀bú pọ̀ wọ́n wà lọ́dọ̀ wa nílé Ajata Alhaji Ìjẹ̀bú bẹ̀ wọ́n bẹ̀ ń lé kó bí owó ní kò ní òkè àpò. إزالة هم واكتساب معيشة وعلم وآداب وصحبة ماجد. gbogbo tí wọn máa kà fún yàn kéèyàn jáde kọ́ lọ rìn àjò ìzálàtò hami ìbànújẹ́ tó gbé ọkọ òǹlẹ̀hún tó bá dé rí àjò yóò wá kó lára rẹ̀. jíjẹ múmu òkèlè yẹn máa pọ́n lérí ni wọ́n máa kọ̀wé lọ ní pé eku ẹsẹ̀ ṣàgbéku lé lọ. wàhálìmù ẹ ti kẹ́kọ̀ọ́ lára àwọn èèyàn tẹ́ ẹ tún bá pàdé láyé kódà wà súnbẹ́ tùmọ̀ jídì èyí wàá bá àwọn èèyàn yé èèyàn ṣe àwọn èèyàn yé èèyàn wọ́n tẹ̀lé yín wálé. àdúpẹ́pẹ́ bá ojú gbogbo àwọn àfa àjẹ́ lọ́n débi tó ẹ pé ọmọ sápò oúnjẹ bú ni wọ́n fẹ́ ru rẹ̀ ránṣẹ́ ni. ẹ ṣe bá náfà àwọn obìnrin wọn ẹ fowó bá wọn àbí. àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá oní èsọjọ́ ọ̀rọ̀ rárá gbogbo bí yòówù tájà bí mọ́mí dé ti ń dá lónìí yọ̀mọ̀ dá sí i torí kọ̀ wá ń dalẹ̀ kọ́ gbàgbé lé a sì jọ kéwù níbẹ̀ ṣe rí mu o àparò ọ̀gá bàbá kọ̀ látàkọ̀ wá ń kéwù náà ni o. ọlọ́run bá kí bàbá wa lágodi mọ̀lánà ṣe kìyàyà ọlọ́run bá kí bàbá lágodi àbọ̀dé búlù tí àfa àbàbẹ̀ mọ́mí ni tẹ́wọ̀ wọ́n rìn láti ilẹ̀ púpọ̀ lálù agodi níjọ́ náà lọ. dákun àfa ẹ̀dàkùn pé kí ni wí yìí ní tí mo máa ń bá dà mọ́mí ni kìí ṣe pé rọrùn náà fi kéwù kìí ṣe pé ìrọ̀rùn pé wọ́n ṣe gbẹdẹmú kẹ́ ní àlàáfà fi wá kéwù àfa kẹ pẹ̀lú àtàáfòf fálẹ́sà 50 kòránù wí àlàdínà láyé jìdú nà nìka àtàáfòfò làfà fi kéwù àmọ́ gbogbo kéwù tà fà ké pátá imani àti modesty kú lára fà. àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá bẹ́ẹ̀ sí lè rọ̀ kálùbáríkà fà mú mi mọ́ lónìí yọ̀mọ̀ dá sí ni àbí àmọ́ tó bá bá kí tiẹ̀ náà dá kọ́ bá ń ṣe ámì ọ̀rọ̀ pọ̀ níbi tí mo rò ní. alájà Balikis ọkọ̀ lánà ọkọ̀ mi. bẹ́ẹ̀ni ilé kúkọ láàlẹ́ mi ni ánàkúnlá ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ wa ń kéwù ọkọ ìyàwó àti ìyàwó ìṣẹ́jú mẹ́wàá yín apó oríire ní ẹ bá ń bẹ̀rẹ̀ pé má sánù láìlà kí ni sẹ́tọ́ ọlọ́run ṣe iṣẹ́ tí ń ṣe lónìí náà lárí o ọlọ́run gbé dùn sọ́dọ̀ tí yín ẹ dákun ẹ kó wájú wọn ẹ jẹ́ máa wò wọ́n ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí Alhaji Balikis Abdulbaki congratulations ẹ kú oríire wípé àwọn olóró ń lọ ní ju kásẹ̀ ìyàwó lọ á ṣe ìyàwó á ṣe ìsùn ìyàwó ọlọ́wọ̀n wájú ó kú lérí yín wọ́n máa fi bùyàn lọ rí pé ó bí gbogbo ọmọ inú rẹ̀ tá kọ́lákọ̀ lálàánsì kò ṣe ìyàwó ni wọ́n ń wì ọlọ́wọ̀n wa mú kú ẹ̀ ń ṣe ìyàwó lè fún ta ni Alhaji Suhaib
وما الناس إلا العاشقون دونها ولا خير فيما يحب ويعشقون. bá a ṣe kí ìyàwó lónìí bẹ́ẹ̀ náà là ń kí ọkọ ìyàwó ẹ̀ ń báyé lọ ọlọ́run wá dà yín papọ̀ ọwọ́ ń sọ sàánú yín ọwọ́ hò dín bá a ṣe ń dòkó yìí ọ̀rọ̀ ń dà gẹ́gẹ́ bí à ń ṣe wedding anniversary àmọ́ kò yẹ kó tako làákàyè èèyàn nítorí òfin ní tako lọ́rọ̀ ọlọ́run tó wí báyìí a'udhu billahi minash shaitani. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرمكم الله. ọlọ́run ní ẹ wò ṣe èmi ọlọ́run o nínú àyà èmi ọlọ́run ní ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ẹ̀yin tó ń sọ ọlọ́run dáhùn ẹ̀fẹ́ náà ọlọ́run nínú àmì èmi ọlọ́run. أني خلق لكم من أنفسكم أزواجا. a máa dá àwọn ìyàwó yín fún yín lára àwọn ọkọ yín a máa dá obìnrin lára ọkùnrin من أنفسكم أزواجا. ara yín náà láti máa bá àwọn ìyàwó kẹ́lì pọ́ọ̀lì máa jẹ́ tuntun ojú fún yín. إليها kọ́nà wájà alábẹ́ náà kún máa wá dàtàn. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات. àwọn kọ́mọ̀ fọmọ sí ọlọ́run ní ṣe. ẹ fura sí o inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun àmì ní ọ̀pọ̀ gbogbo ẹni ọba lè ronú. kí ni òótọ́ ń wo ni níta bá ní pé òǹbí ni òótọ́ ń wo ni walan tara qadaran illa lahu sababu ẹ̀díjú tọ́ wọn ẹ̀díjú tán sára wọn wọ́n wá ń tara yín soríire ẹ̀yin lẹ́mọ̀ wà níbi tẹ́ ìjòkó sì wù àmọ́ lọ́wọ́ gbàgbé. الله ذو قدر والناس سببه ولن ترى قدرا له سبب walan tara. إلا له سبب. ẹ lọ́kàn sí mi èyí sọ oore fún ọ ọmọ yìí rẹ̀ oníṣẹ́ bọ́lá ló ṣe fóun náà ọlọ́wọ́ òtítọ́ kalẹ̀ kó bilé ọlọ́wọ́. ìyá wa Alhaji Salama ìyá kan bàbá kan àmọ́ wọ́n bí ni kò pé èèyàn fẹ́ràn rẹ ni ẹlòmíì mú tọ́kàn àbí ni kò kí á fẹ́ràn rẹ ni ẹni ọlọ́run bá ṣe ń dáadáa ẹni ọlọ́pọ̀lọ́ èèyàn yẹn rí ẹjẹ́ yìí lójú ayé rẹ̀ tí lẹ́ni ọba ti kú tán kú wà láwùlógún ọlọ́run sì lè gbà ó lè má gbà oore tí ń ṣẹlẹ̀ lónìí ẹ̀yin lọ́lọ́run fi ṣe àtẹ̀gùn ẹ̀ gbogbo ntọ́nà wa ṣe fẹ́yìn náà ẹ̀ ní nẹ́jà bàmíjẹ́ lára آمين. ìyá wa Alhaji Salama ẹ̀ ṣe gbogbo abiyamọ tó sàmí káwọn náà kọ́ sí dáadáa lára wọn wọ́n sọ oore wo sí lọ́sọ̀tì yìí ló fi yẹ yín lónìí yọ̀mọ̀ yẹ yín sí. آمين. ìyá ìjòkó ẹjòkó lẹ̀. إلا له سبب ولا ترى قدرا إلا له سبب. mo gbọ́ padà sọ́dọ̀ ẹ̀yin kọ́pù ẹ̀yin ọkọ àtìyàwó ẹlọ́pàá ẹ̀ bá ń fi wọ́n lẹ̀ ń ṣẹ́jú márùn-ún. Alhaji Abdulkis Alhaji Suhaib mo fẹ́ kóòtù àdìsí kan fún yín èmi àti wọ́n bá wà ń yà yín náà ẹ̀rù ọlọ́run kálọ̀ ọba Nabi Muhammad ẹ̀gbọ́n tó wí ó ní ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ó dé òlá àlẹ́ ayẹ̀rìsúkà ní ìmúra àtàǹsọ́lẹ́hà bá ń tọrọ òun fẹ́ fẹ́ yàwó mo fẹ́ lóbìn mo wá fẹ́ kọ́ ọba ń bẹ ọlọ́run ìrẹ́ ànábì kó fún mi ní obìnrin tí ò ní lábà wọ́n la obìnrin kan sọ́lẹ̀hà tí ò ní sálẹ̀ èébù kankan ní ọ̀dà gẹ́gẹ́ bíi pé ọkùnrin náà tóun náà lọ́ọ́ bá ànábì pé mo fẹ́ fẹ́ ìyàwó ní wọ́n fẹ́ ìyàwó tí ò ní lálẹ́ èébù la ẹ wá gbé síta ànábì fọ ẹ ti ẹ̀ yògbó rẹ̀ fa ẹ gbé síta ànábì fọ ànábì wá dákẹ́ ànábì wá ní ìrẹ́ lágbájá láódà aláka jìbìrì màláíkà jìbìrì tó bá sọ̀kalẹ̀. لو دعا لك جبريل أكرمكم الله. ẹsẹ̀ ń dún àwa náà ni àwa lérí rìn. láódà aláka jìbìrì màláíkà jìbìrì the agent that is in charge of revelation. ọlọ́run pín iṣẹ́ rẹ̀ fún àwọn angels ọ̀kan wà ní in charge revelation òun lọ́lọ́run máa rán sí àwọn prophets and messengers kí ló orúkọ rẹ̀ màláíkà jìbìrì ṣé àwọn ọkọ̀ tìyàwó ń gbọ́ bí jìbìrì ìlú bá sọ̀kalẹ̀ ànábì ìdákẹ́ o أكرمكم الله. ọwọ́ ní ẹ̀yìn àfà نعم. wà Mikael angel Mikael that one is in charge of rain whenever tí òjò bá fẹ́ rọ̀ Mikael lọ́lọ́run fi sí ó di mélòó ọwọ́ ní wá Israfil is an angel in charge of trumpet òun ni ó fún fèrè ìjọ tá a bá kú pé múùtù níjọ bá ní sẹ́yìn àmàláyé fèrè ni wọ́n fan gbogbo etí tí ń bá ń gbọ́ níjọ tá a bá sì dìde òun náà lọ́wọ́ pé ó fún ọwọ́ ni wá Israfil bí Israfil náà bá sọ̀kalẹ̀ jẹ́ máa wọ́n di mélòó
ọwọ́ ni wá àzàrà ìlú malakuli mọ́ọ̀tì tó wà ní kí àti ọmọ gbẹ̀mí bóun náà bá sọ̀kalẹ̀ wọ́n di mélòó ọwọ́ ni wà á nà máa hùn jẹ́mi Muhammad tó béèrè kí n bọ́ ṣàdúrà kó níyàwó tí ò ní lálẹ́ èkúla àbí kọ́ ọlọ́kọ tí ò ní jẹ́mi náà bá kún àwọn mẹ́rin ìní tá a di mélòó tá a wá di márùn-ún àlá àyìn yúzà wíjàkà ìmúra àtàǹsọ́ọ̀lẹ̀ hà lórí kọ́lọ́hún ó fún ọ ní ọkọ tí ò ní lábàwọ́n àbí ìyàwó tí ò ní àbàwọ́n kan la máa tàzà wájìtà ìlàmúra àtàǹkọ́dì kàtàbà Allahu lak. akéwọ̀n dá o ó ti yá wà fáwọn àfihàn sẹ́yìn. ò ní rí fẹ́ lọ́kọ ò ní rí fẹ́ níyàwó àyàfi alladhi kọ́dì kàtàbà Allahu lak àyàfi èyí tọ́lọ́run bá ti kọ mọ́ ọ pé ọkọ rẹ nu ìyàwó rẹ nu. ẹ wọ̀rọ̀ yìí ní di analysis ń ní máa fa ẹlòmíì tí ó ṣe wàhálà lórí ọmọbìnrin yóò náwó káàdì yóò bí àwọn àfa lọ́wẹ̀ wọ́n sa gbogbo ohun tí wọ́n lè sà lórí kí ọ jẹ́ níjọ́ wọn bá gbé ìyàwó délé rẹ̀ wọ́n ń ṣàìsùn lọ́wọ́ ẹni tí ó sì gbé sáùtì dúró lẹ́kùnlé ṣe àríwẹ̀ rí ni gbogbo ọ̀wẹ̀ tó ti ṣe ń kọ́dà ìyá lọ́gbọ̀n wọn ṣe pèlè bàbá ọgbọ̀n wọn ṣe yóò ní erí rẹ̀ ìyá wa dáadáa yìí ẹ̀yin tó ṣe ọlọ́run ìyí ò ní máa fa kó ṣe pé kálukú gbọdọ̀ gbà pé ntọ́lọ̀ ń bá kọ máa ní ọ̀jẹ̀ tiẹ̀ àìfẹ́ràn báyìí ìyá wa dáadáa yìí yáyà àìfẹ́ bẹ́ẹ̀ ẹni sallallahu alayhi wa sallam ọ̀n sọ ọlọ́run anábì Muhammad eléyìí kọ́ máa sọ fún gbogbo kálukú tí ń bẹ ń jòkó yìí kìí sọ pé àtìyàwó yìí nìkan ẹni ọlọ́run bá hàn kéwù rẹ pẹ̀lú ọkọ rẹ pọ̀ àbọ̀ hàn kéwù rẹ pẹ̀lú ìyàwó rẹ pọ̀ ẹ hó dára yín o ànábì ti jẹ́ àmọ̀ pé ẹ ní rẹ́ nìkan fẹ́ àyàfẹ́ èyí tọ́lọ́run bá kádàrá fífẹ́ ẹ ń gbọ́ mi. ربي زوجني wàhákìdì yà àlebádìrì ìdí ìyá àkìbálà bàbá aláwọ̀ ẹkùn ẹ má bínú mọ́wọ́ kó dùn ní yá ti. ọwọ́ jọ lálùbáríkà má lù mọ́ ẹ̀yọ́ bá ànábì ṣe ń wí ọwọ́ àṣẹ àsìkò tí bàbá rẹ̀ ń bọ̀ bàbá tó bí Aisha wà ń bọ̀ tani bàbá rẹ̀ sẹ́ni Abubakar ọwọ́ àrí bí ohun rẹ̀ ń ṣe ń lòkè lórí ohun ànábì pé yé ànábì lọ́mọ yìí ń ṣe báyìí sí ó múra kọ́ fàhálà bainahu wa bainaha ànábì wá dúró láàrin Aisha pẹ̀lú bàbá rẹ̀ pé kọ́wọ́ rẹ̀ ọmọ ìbínú èyí ń kò sí gbọ́dọ̀ tayọ ànábì lọ ìbínú èyí ń lọ́wọ́ amúsẹ́ náà Abubakar lọ́lé ọwọ́ lọ bá ìyá Aisha yìí wọ́n lọ sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí wọn tó máa rẹ̀ ń ṣe sáà ànábì kèésì ṣe bẹ́ẹ̀ ṣe ìdóbìn ló ọwọ́ lọ ọwọ́ àdè tòun ti bẹ́ẹ̀ náà ara Aisha ti rọ̀ ànábì wá ní ṣe sùúrù Aisha alàtàrínà orí bí mo ṣe dí gàgá rẹ ọkùnrin nì tí ìjẹ́ ó fọwọ́ kàn ọ́ tálọ́kùnrin nì ṣe sùúrù lára Aisha ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ that is woman gbogbo ọkùnrin tó níyàwó lé kọ́mọ̀ pé n ti ń jẹ́ obìnrin nìyẹn womanhood will always come will always overtake them will always lead them to misbehave. We always lead them to test your integrity. A man, that manhood, the manhood in a man, òun náà wàá bọ́ sọ́dọ̀ rẹ̀ pé ṣé etí ni kí n gbà ni kí wọ́n ní àkàn ọkọ àtìyàwó tí sọ̀rọ̀ ni kí n máa sọ sí ni kí wọ́n lá arájá méjì tí ń gbó. Ṣé ṣọ́ọ̀bù rẹ̀ ni kí n tì ní kí wọ́n ní ọ̀rọ̀ kan bú tọ́dáyàwó rẹ̀ ní okòòwò tó tún gbàjẹ́ lẹ́nu ẹ̀. Ìdán bíkọ́bìrì sọ́bùrì àlẹ́ ìhà yazidu thawabi. The more téèyàn bá ṣe sùúrù lórí ìyàwó rẹ̀ sí ni ó ṣe ní ládá sí. eléyìí kan náà ló mú Sayyidina Ali pẹ̀lú ìyàwó rẹ̀ Fatima èdè àìyedè wá ṣẹlẹ̀ láàrin Fatima àti Sayyidina Ali wọ́n ń sọ̀rọ̀ Fatima wá sẹnu gbé Sayyidina Ali wá bínú ìyàwó tí ń rèé Sayyidina Ali wá bínú ó wá bínú yìí Fatima wá tètè regret ha kí ni mo ṣe yìí ìwọ̀n yíká ìwọ̀n kóòrì Sayyidina Ali ìwọ̀n bẹ́ẹ̀ ọwọ́ kóòrì rẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ nígbà 70 times
before seeing sign of forgiveness in him, in his face, kó tó rí sáyìn pé ọkọ òun tòun ti bẹ́ẹ̀ náà kọ̀ wá fi lọ́kàn balẹ̀ ọ wá lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ tani bàbá ẹ̀ anabi Muhammad ọ wá lọ report oh God ọ wá lọ report ara rẹ̀ ọ lọ report ara rẹ̀ fún bàbá rẹ̀ pé èdè àìyedè ṣẹlẹ̀ láàrin òun àtọkọ òun ọ wá bínú òun wá ń bẹ́ẹ̀ nígbà 70 anabi ní sọ padà yọnu àbí ọ̀yọ́nu sọ yọnu àbí ọ̀yọ́nu. Onídìbò wasalatu ala nabi karim Alhaji Agba mumin I will talk to her there. Wasalatu ala nabi karim sẹ́rí bàbá ń sọ̀rọ̀ báyìí ẹ máa kàkún pé à ń gbohùn Ọlọ́run sọ ni. Àná kí èsì bá ọkọ àti ìyàwó nìkan sọ̀rọ̀ Ọlọ́run ó béèrè ń tàn wí. Sẹ́wárí tí ó béèrè lọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ ayọ̀ dùlẹ̀ ẹ má wọ̀rí. Àyè wà fún ìyàn lásìkò tá a wà yìí bó ọba ti gbọ́ wà sí kan tó ọba délé gbé fóònù rẹ gbọ́dù ẹ̀ sáàfà àwọn fabricate ẹ̀ ní àbí bó ṣe rí ni. Sẹ́ni Ali àti Fatima èdè ayédè tí ń ṣẹlẹ̀ láàrin wọn yẹn.